kò bá sáré òje nínú Kọ́ríńtì kínní orí 9 kó wá bẹ̀rẹ̀ sí kálẹ̀ tẹsẹ̀ 24 níbẹ̀ ó sọ nípa òwọ̀ntúnwọ̀nsì àti ìdárayá ìrákẹ́ sá eré ìje. Ṣé ìrákẹ́ sáré ìje ni ẹ jẹun ṣáṣàṣá o ẹ ń sùn ṣáṣàṣá o ó ti lákòókò olùṣe kan ti ṣe òmúrasílẹ̀ ran lójoojúmọ́ ayé náà ẹ̀yà sáré ni kàn yà ṣe ìdárayá kàn yà òbíyá kó ṣẹ̀ṣẹ̀ lè jà kó ṣe eré lè sá kó ṣe ọ̀kọ̀lì jù kété kó bá ti dánmọ́ eré ìdárayá ni rúrábà wọ́n máa ń jẹ́ ọ̀nìkan jẹ́ pé olùkóra ọ̀nì lé òjánu Paul apostoli ọ̀rìyà ṣàkàwé wúrèje ọlẹ́gbàgbọ́ kì í ra Kọ́ríńtì ṣé wọ́n ra Kọ́ríńtì hàn ní ọ̀dọ̀ ọ̀rọ̀ náà ti bẹ̀rẹ̀ ìdárayá kan ti ṣẹ́jù ní Olympic hàn kété wọn nínú iṣẹ́ ó jẹ́ èdè kó jẹ́ pé Paul máa wí ó yóò yé hàn lórí náà kọ́ bá jẹ́ olùgbàgbọ́ bíbélì fẹ́ kó kíyèsíra rẹ wí eré ìje láì sá o eré ìje ni ó bẹ̀rẹ̀ nínú ayé níbi nígbà kó bá ti máyì rẹ̀ kí Jésù ò tẹ̀síwájú ẹ̀ á ràn án lọ títí wàá mú débi kí eré ìje ni kò parí sí ò bẹ̀rẹ̀ ṣọlúṣẹ́ o ṣùgbọ́n ọ̀nìkan kò bá ti mórí tí kò sáré kẹ́ẹ̀jẹ̀ rẹ lọ́nà kò sá débi kò tí a gbàdé òun náà láà gba èrè oní Paul apostoli ọmọ ìrọ̀ pé kété kò bá ti yóò di ọlọ́ nínú ayé líbe kò yẹra kó eré àníyàn kẹ́ sáré jẹ hàn ní wàá rí i pé wọn kẹ́ yà kó jẹ́ pé ayọ̀ mú kan irun ran nǹkan yà kó jẹ́ pé ayọ̀ gbé kété kò bá yóò di ọlọ́ kété kò bá ti sáré ìwúrẹ́ ìje nìbá ni ìkété kò bá ti yóò di ọlọ́ nínú ayé líbe àpáàtì ayẹrara o àwọn bóyá ti pé àwọn bóyá ti yóò dúró àṣàyẹ̀wò torí pé a fẹ́ gba adé eré ìje ni bíbélì lè wí bá náà ìrákẹ́ ṣe kété wọn ni sáré ni ṣùdárayá ni kàn yóò gba adé kàdìbàjẹ́ nínú ayé líbe kọ́nìyàn bá ti kú pátápátá rẹ̀ kàn gbé mẹ́dà ni kàn gbé kọ lọ́rùn à ń símọ́ àbí kàn jẹ́ sáré ni àkébàtà kọ́mí sáré ni àkóso orí pósí rẹ̀ kété ọ̀nì pátá ládìbàjẹ́ ṣùgbọ́n ẹ̀yà létíà sáré òjé ni káyọ̀ gba adé àìdìbàjẹ́ àdúrà mi kọ́ ọ́ ni pé wẹ́ a mú ohun ayé ìsinsìn wẹ́ a mú dìrà lẹ́ lọ débi pé èṣù àrè gba adé ògo adé àìdìbàjẹ́ kò dúró dì ọ́ nínú ìjọba Ọlọ́run débi pé èṣù àrè gbà sọnù òun ni Paul apostoli mú kọ̀wé sí ẹ̀rọ Kọ́ríńtì ní Kọ́ríńtì kejì orí 13 ẹsẹ̀ 9 ikọ̀ wádìí ọ̀rà rẹ ikọ̀ yẹra rẹ òun kọ́ bá ti ṣe nínú ìgbàgbọ́ kọ̀ sáré fún gan nínú ayé kọ̀ sáré ìje òun fún olòmíràn ó sáré ìje torí kẹ́yọ̀ yọ̀ mọ́ ṣe sáré ni kẹ́yọ̀ ṣàṣehàn báwo ló ṣe sáré tẹ̀rẹ́ ṣé wàá sáré ìje ni pẹ̀lú ṣọ́ra ṣé ojú gan lalákan tẹ̀rẹ́ lémi ṣọ́jú ṣé orí lémi ṣọ́jú ṣé ojú náà ní ẹ̀mí ṣọ́rí Paul apostoli wí bá o ikọ̀ yẹra rẹ o kó wá di ọ̀rà rẹ bóyá wọ́n ti nínú gbàgbọ́ kó bá fẹ́ sáré òje fún adé kẹ́ẹ̀dé bàjẹ́ gbọ́dọ̀ ṣọ́ra rẹ kó ṣe bí ìrákẹ́ sáré hàn kó yẹra fún kété ohun kó yóò di ọlọ́ òjò lórúkọ mi ọmọ àbálábí tán mo yá ké sí ọlọ́ọ̀ni wí kó sáré òje kó sá tọkàntọkàn kó sá pẹ̀lú ìkóranilújánu lágbára Ọlọ́run Olódùmarè wàá sáré ni wàá sá débi èrè o lórúkọ Jésù Kristi èṣù àbáyọ̀ rẹ jẹ́ ṣọ́ra kétékété kọjọmọ́ ẹ̀ṣẹ̀ kọjọmọ́ òbárẹ̀ ayé kọjọmọ́ iṣẹ́ ibi kọjọmọ́ òwà ẹ̀ka kọjọmọ́ kété ìwà ẹran ara ṣọ́ra kù ọ́ torí pé Jésù Kristi oró èdè ọ́ ti gbádẹ́ ni mo ní bá o kò fẹ́ mú dé ọ lórí ire o ire kàǹkà.